ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ Àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. tí ẹ bá ní diabetes tí ìṣọ̀rí bá high ṣúgà ń bá high ẹ mú ewúro àti ìfìrí ẹ máa gbó ẹ máa mú. tí ẹ bá ní diabetes. bẹ́ẹ̀ni. tó ṣúgà. tó bá high lọ tí ṣúgà ẹ máa high ewúro àti ìfìrí ẹ máa gbó ẹ máa mú láàárọ̀ lálẹ́ ẹni pé á wà normal. ewúro again tí àwọn àjẹbá ń bá èèyàn jà tó máa ń dààmú èèyàn ẹgbẹ́ ewúro nìkan ẹni kó lọ fi wẹ̀ kì í ṣe ẹ̀kan ó lè fi wẹ̀ bẹ́ẹ̀ márùn-ún wọn á jáwọ́. á túwọ́ lọ́rùn ẹ̀. ewúro tẹ́ ẹ bá mú ewúro ẹ ní gbó ẹ wá ẹja ṣáwá lẹ máa fi sè ẹ máa jẹ ẹ̀yọ́nú ni ní kíkúrò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ ni wọ́n bá ti ní wọ́n máa fi ọmọdé yẹn sílẹ̀ gan-an wọ́n máa yọ àwọn àjẹ́ ló fi sílẹ̀ gbégun bá ṣe ibi tó bá ṣe eré tó bá dé ìbàlẹ̀ wọn fi ń jì ni gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe àjẹ́ máa dáríjì ẹ̀ ni ẹja ṣáwá ni o fìdí ìwúlẹ̀ bá wà ní gbó ní gbó akoro ẹja ṣáwá gbígbẹ. gbígbẹ ẹ máa fi sè ẹ̀yọ́nú ni baba ńlá ẹ̀yọ́nú ni. ibi mélòó ni ká kàmí ọ̀rà mélòó ni kán rà. ti ẹja ṣáwá bó bá ṣe wù ẹ́ sílẹ̀ ìbáàjẹ́ ẹyọ kan. so a kò jẹ àwọn ẹ̀fẹ̀ kó jẹ o. ó bá wù ẹ́ kó fi jẹ yán. bó bẹ mú jẹ ká. bó máa jẹ ọjọ́ kan. ewúro kí ó ti yé yín mi ì fẹ́ sọ yẹn síta. ẹ jẹ́ káwọn yẹn jà bá ní ẹ̀. ṣe ti gbogbo yẹn. wọ́n ti pọ̀ ń bí wọ́n fẹ́ wò ó. ọ̀hún ọ̀tí ẹ̀tì ìyẹn tí mo fẹ́ sọ ẹ̀ mi ì fẹ́ sọ wọ́n máa fi ń gbowó lọ́wọ́ èèyàn ni ó ti wà á ti fún lówó tán á ti tó ìṣẹ́jú mẹ́wàá kó tó rántí kó gbowó fún ẹ̀yìn ìdàgbùdà nìyẹn àgbẹ̀dẹ̀ kọ́ ọmọdé ewúro. tí nǹkan bá rìn káàkiri ara èèyàn tí nǹkan bá rìn káàkiri ara èèyàn tẹ́ lo nǹkan tí nǹkan ò ṣe ẹ máa gbòòrò ewúro kẹ́ máa fi iyọ̀ sí kẹ́ máa mú tẹ́ bá fẹ́ fi mú bí àárín ọ̀sẹ̀ méjì nǹkan ò ní rìn káàkiri mọ́. tó ti yé sí ewúro tẹ́ ẹ bá mu tó ti ń sè tí ẹ bá ọbẹ̀ náà lẹ máa fi sè ẹ̀bọ̀ tẹ́ ẹ máa gbó tó ti ń sè ẹ gbó ẹ bá gbó omi ẹ yọ síbì kan ẹ wá fi ewúro yẹn ẹ fi sè ìgbín ẹ jẹ omi yẹn lọ́jọ́ kejì ẹ bá ti jí ẹ ju omi yẹn síta róòfù ló mú ẹ fẹ́ ṣe òfù ló mú ẹ̀fọ́ ṣe tẹ́ bá gbẹ̀ ẹ mọ̀ pé òfù gbogbo ẹ̀fọ́ tẹ́ ẹ bá lò tẹ́ wọ́n fẹ́ máa dùn mọ́ omi ẹ̀dà ní ọ̀nà pè lófù wà lóòfù ló mú ẹ̀fọ́ ṣe ẹni tó bá gbógun tiẹ̀ bó jẹ́ ọmọ òfù ló wọ́n máa ṣe o. tó ní wá ń pè lófò. òfò ẹ
bẹ́ẹ̀ bá gbógun ọwọ́ àtàmàkà kò sí bó jẹ́ àjẹ́ wọ́n máa ṣòfò ní. bó bá jẹ́ àjẹ́ káyé lè lọ kó bá tiẹ̀ báyìí wàá gbọ́ pé káyé ti kó ọjà ẹ̀ àwọn àsunkún oríṣi àjálù ló máa bá. òfú kan máa ṣe ni. bẹ́ẹ̀ ló fa kò ní kù nǹkan tó máa fi sùn ọjà mi àwọn káyé wa kò lé ní àwọn bó ṣe rí ni àwọn olè bá jà mí wá já ṣọ́ọ̀bù mi. gbogbo fọdún ẹ ló máa yà. bẹ́ẹ̀ kó má bínú that is why màá wá kìlọ̀ kíní kan wà tó yà máa ṣe sọ fún yín tọ́pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n bá ìṣẹ́gun ọ̀tá tí ọ̀tá ọwọ́ òfin káyàn nǹkan tó òfin ṣiṣẹ́ máa sọ fún yín lélẹ̀ àkàbúrà tí wọ́n bá ṣiṣẹ́ tí ọ̀tá òfin ká ẹ